Amosun wo iléeṣẹ́ sìmẹ́ǹtì mi lẹ́ẹ̀mejì. Abíọ́dún ló fẹ́ kí n padà sí Ògùn. Dangote ló sọ bẹ́ẹ̀. Ààrẹ iléeṣẹ́ Dangote Aliko Dangote àti gómìnà àná ní ìpínlẹ̀ Ògùn Ìbíkúnlé Amosun ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ̀kò ọ̀rọ̀ sí ara wọn báyìí lórí iléeṣẹ́ sìmẹ́ǹtì tó wà ní Ìtòrì. Dangote mọ̀ni ó fẹ̀sùn kan gómìnà àná ní ìpínlẹ̀ Ògùn Ìbíkúnlé Amosun pé owó iléeṣẹ́ sìmẹ́ǹtì rẹ̀ méjì tó wà ní agbègbè Ìtòrì ní ìjọba ìbílẹ̀ Ewékorò ní ìpínlẹ̀ náà. Dangote ní èyí mà ló fà á tí ó fi mú ìdádúró bá okòwò òun títí tí gómìnà Dàpọ̀ Abíọ́dún tó fi gba ìjọba. Ọ̀rọ̀ yìí mà ló jáde lásìkò tí Dangote mà ṣe àbẹ̀wò sí gómìnà Dàpọ̀ Abíọ́dún nílùú Abẹ́òkúta. Iléeṣẹ́ tí a ń lò yìí òun ló wà ní Ìtòrì tó sì jẹ́ wípé nítorí ọlọ́lá jùlọ òun la fi ní àǹfààní láti padà wá. Ìgbà méjì ni wọ́n dáwó a bẹ̀rẹ̀ sí ní máa kọ́ tí gómìnà Amosun sì tún dáwó padà. Ní ìgbà kejì tí a tún bẹ̀rẹ̀ sí ní máa kọ́ ó mà tún dáwó mà ní èyí mà ló jẹ́ ká kúrò. Ṣùgbọ́n báyìí à ń padà nítorí ọmọ ìyá mi Dàpọ̀ Abíọ́dún. Iléeṣẹ́ yìí òun ni yóò sọ ìpínlẹ̀ Ògùn di ìpínlẹ̀ tí wọ́n ti ń pèsè sìmẹ́ǹtì jù lórílẹ̀‐èdè wa Nàìjíríà pẹ̀lú àpapọ̀ sìmẹ́ǹtì mílíọ̀nù 6 lọ́dún. Gómìnà ìpínlẹ̀ Ògùn sẹ́nitọ̀ Ìbíkúnlé Amosun ó ti wọ́gi lé ọ̀rọ̀ tí ààrẹ iléeṣẹ́ Dangote Aliko Dangote mà sọ pé ó da iléeṣẹ́ sìmẹ́ǹtì rẹ̀ wò lásìkò ìṣèjọba rẹ̀. Nínú àtẹ̀jáde tí agbẹnusọ rẹ̀ Lánrè Akínwálé tó mà buwọ́lù fún àwọn akọ̀ròyìn, Amosun ni tó bá dá Dangote lójú pé òtítọ́ ni ọ̀rọ̀ tó ń sọ kó fi ìwé àṣẹ ìjọba láti kọ́ iléeṣẹ́ náà síta fún aráàlú. Amosun ni ìjọba òun gbàgbọ́ pé kò lè sí ìjọba méjì ní ìpínlẹ̀ kan àti pé Dangote kò gbé ìgbésẹ̀ tó kọjá òfin tàbí máa ṣiṣẹ́ lábẹ́ òfin mìíràn. Mo máa dúró láti gbọ́ lẹ́nu rẹ̀, ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ láti sọ pé kì í ṣe gbogbo ọmọ Nàìjíríà ó ní èèyàn lè dúnkokò mọ́. Gómìnà tẹ́lẹ̀ náà ó mà tó rántí ọ̀rọ̀ tí Dangote sọ lásìkò tó ń ṣí iléeṣẹ́ sìmẹ́ǹtì rẹ̀ tó wà ní ìbáṣe. Ó ní Dangote ó kan sára sí ìṣèjọba òun fún bí ó ṣe jẹ́ kí iléeṣẹ́ náà wáyé tó ìsúná ka àbùkù sí ìjọba àná. Amosun wá tẹ̀síwájú ó ní kí Dangote tó bá tó bẹ̀ kó jáde síta láti wá ṣàlàyé ọ̀rọ̀ tó sọ yìí wípé òun wo iléeṣẹ́ rẹ̀ tó bá jẹ́ wípé ó ní àwọn ìwé tó jẹ́ pé ó jẹ́ ti àṣẹ ìjọba láti lè kọ́ iléeṣẹ́ náà kó fi hàn fún gbogbo aráàlú láti lè rí o. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe wò wá ẹ má bá wa like ẹ má share ẹ má gbàgbé láti comment kẹ́dẹ̀ bá wa subscribe sórí YouTube channel wa o kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa ráwọn ètò alọ́kòójọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kú àtàárọ̀ àkúṣe òní Elédùà yóò dégbìyànjú ẹnì kọ̀ọ̀kan wá ládé o.